ẹ kú dédé wòyí o ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi orúkọ tèmi kò yí padà Akínọlá Kànó tẹ́yìn kan máa ń pè ní Sẹ́gbowẹ̀. Alright, arákùnrin ni mo ní lẹ́gbẹ̀ẹ́ mi akéwì ni mo fẹ́ kó kéèwì fún yín ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá àtàtà pàápàá ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá ti gbéwì tán ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀ kẹ́dẹ̀ bá wa follow ẹ̀ ní orí Facebook page ẹ̀ àti all other social media pages ẹ̀. Thank you so much. ọ̀dẹ́dẹ́jọ́ ọkùnrin ìjọ torí kò ní rárán pa ìran àgàdá ní ìṣèjúbà ewìrì kó tó fẹ́ ná àmọ́ kòkò gbọ́dọ̀ fojú de lérò pé àmọ̀ láéláé akọ́lá wọlé bí mo ṣe wọlé mo ṣèjúbà mo ṣèbà fólúwọ́ ọba ọ̀gá ògo ọba alágbára ńlá ni kò sóhun tí kò lè ṣe èèwọ̀ nínú ohun ọlọ́run ọba ẹ̀dá dá ńlá lè pè láṣìṣe nǹkan tó bá pinnu lọ́kàn rẹ̀ kó fẹ́ kó ṣe dandan ni kó ṣe ọmọ adarí hurun ní ìṣòro fúnra wọn tí wọ́n á fún pinpin mọ́ Èdùmàrè kì í lé ní kúrò nídìí ọbẹ̀ rẹ̀ tó ṣe mo ti pẹ́rẹ́gẹ́dẹ́ nínú ẹlẹ́dẹ̀ kí n fàpòlùpẹ́ ẹ̀kẹ́ mi pèdè ó rọ̀ mí lọ́rùn ju kí n jàsáró ẹlẹ́dẹ̀ mo gbẹ́dọ̀ dèdèdè ẹ̀sọ́ fọ́mọ ẹlẹ́dẹ̀ tó ń tẹ́dé pé oyin ni mo gbédé kẹ́ni tó mọ́kàrà lọ́wọ́ sọ sáàrin òde kí n gbé ọ̀rọ̀ lóde tó mú kí tòwe tàṣà mọ̀rọ̀ mi máa lọ lákọlákọ pẹ̀lú èdè ìrìn ọdẹ nínú ẹni àpò tí wọ́n bá dégbò tí wọ́n rí irin tó sọwọ́ gẹ́gẹ́ sí wọn bọ́rọ̀ tọ́rọ̀ kàṣàgbà àwọn àgbààgbà kì í fọ̀rọ̀ ìtọ́balẹ̀ rárá bíná bá gbé dórí kọ́kọ́ ọ̀pọ̀ àwọn àti fọ̀hún àròfólù dáná bórí bá ti kún ayé arán ní sónígbàjámọ̀ màjèsí ńlá kọ́lé orí ìwé tákọ́lọ́wọ́lé olùkùmọ̀ ń wá kó ní kálukú tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́ kẹ máa bá mi ká lọ nítorí pé ti ń lọ kó fi gbéyàwó ọ̀rọ̀ màjèsí ni wọ́n fi ẹ́ gẹ́gẹ́ bí afẹ́fẹ́ wọ́n ṣe bí ẹni tó wọ màjèsí ni wọ́n ajábẹ̀fọ́ láwọn òmúra rẹ̀ lólè ò dá mi lójú wọ́n sáré ayé títí kí wọ́n lè láyé bá èdè ọ̀dọ́ la ń gbá sọ wọ́n dẹjẹ́ bí mọ́mọ́ tí kógun jàrú gbòǹgbò ọ̀nà kọ́ wọn lẹ́sẹ̀ wọ́n yọ̀ tẹ̀rẹ̀ eré àsápajúdélé wọn kòtò kan jìrìwò nígbẹ̀yìn màjèsí ni wọ́n ibi tí wọ́n ń lọ tí wọ́n ò rọ́kọ̀ ní òye mi tó ayé ké títí kí wọ́n má kánjú túlú ọ̀rẹ́ wọn kọ tí ikú ibi tó rí ń gbé wọn lọ ló kẹ́ wọn lójú ibojì òjijì tíṣẹ̀dá mú wọn rè ń ló pa wọ́n bí ẹmu ògùrọ̀ ìrònú ọ̀pápọ̀ ọmọ ń ronú ìyá rẹ̀ ń roka ó yá ọmọ tó ń sunkún ó sì yé ìyá rẹ̀ tó ń rẹ̀ ẹ́ lẹ́kún onílé yóò tanná lé tara rẹ̀ là ń lọ màjèsí ni wọ́n ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ́ra fún wọn láti gùn fi ṣàkàbàdé di àtùpà ọ̀la ẹyẹ àṣà ni wọ́n fẹ́ gùn wọ́n dé di àtùpà ọ̀la tán epo pupa ìrọ́jú ọbẹ̀ kọ̀ jálẹ̀ láti jóná àtùpà ọ̀la fún wọn wọ́n fomi pupa tó ń sàn lára abẹnú aláìsàn ènìyàn rọ́pò màjèsí ni wọ́n yẹyẹ tó bí wọn ò lè jẹun bá wọn sọ̀rọ̀ ọjọ́ àti ṣèdárayá ní tipátipá tó wọ́n wà ń tẹ̀tàn sáré ní dandan ará ilé wọn ń ja kòkòrò lọ́sẹ̀ pọ́n ganrin wọ́n fẹnu mọ́run ó di lọ́gànjọ́ òru hẹrẹ ò jẹ́ kí wọ́n lè sùn nírọ̀rùn màjèsí ni wọ́n gbàgbé pé ifá níta bá ti jẹ́ ọgbọ́n ni ká máa kọ́ra wa ká má fòwúrọ̀ kùtùkùtù pilẹ̀ wèrè ẹni ilẹ̀ ṣúbá lójú ọ̀nà tó rìn lókùnkùn kì í ṣakíkanjú ibi ọ̀rọ̀ wọn já sí ni wọ́n gbà fọ́lọ́ wọn alágbára tó bá lágbára àti sọ̀sán dòru kò bá yọ̀wọ́ aago tó ń bẹ nínú kádàrá ẹ̀ padà sẹ́yìn màjèsí ni wọ́n gbàgbé pé asáré tètè òní kọjá ilé àrìngbẹ̀rẹ̀ òní sùn sójú ọ̀nà ẹni àyànmọ́ rẹ̀ ò là ní màjèsí tó bá sáré àti là ní dandan á kú ní fọnáfọsù ogunlọ́gbẹ́ yẹn lè sáré àti joyè ẹnìkan péré ní àjoyè ọ̀pọ̀ ní àjẹ gbèsè gẹ́gẹ́ bí kádàrá ẹ̀ màjèsí fún èèyàn ṣẹ́ṣọ́ ó lóun ní jàgùdà lórí afẹ́fẹ́ kò mọ̀ pé téèyàn bá kánjú tùlú ọ̀rán á mọ̀ wípé ìgbà rẹ̀ ò tó ṣe lọ́bẹ̀ èmi ti rọkọ títí mo dé ìdí ọ̀pẹ mo yẹ̀nà títí mo dé ìdí ìgbà ọwọ́ mi ò rán gí oko mo bá dání wáyé kò jẹ́ ìrara pabọ̀ lábọ̀ màjèsíbìnrin ìwòyí ẹ̀yin lọ́pọ̀ ọ̀rọ̀ mi súnkàn súnmọ́ bí kẹ́ ẹ yá mi létí inú yín ẹ tẹ́tí bẹ̀rẹ̀ gẹ́ kẹ́ ẹ gbọ́ làbárí ọ̀rọ̀ kí ló ń ju ọlọ́wọ́ tó lè fi jólẹ̀ náà èmi ló ń mú ọ sáré nígbà tó rí nǹkan tó ń lé ọ kíjokíjo ṣé nítorí pé o fẹ́ bẹ́ẹ̀ dápẹ́ ló jẹ́ kó o sọ̀rọ̀ ààrẹ dání mẹ́sàn-án ọ̀pọ̀ obìnrin ìwòyí torí ipò nǹkan àbọ̀tara rẹ̀ lọ́pọ̀ wọn torí owó bí ti dàpọ̀ ajá abìnrin òsì lẹ́sẹ̀ ojú ẹkẹrẹkẹ ọlọ́jà ẹwà kẹjú táwọn tó onífáyẹtán ní kẹjẹbú lọ́jọ́ ẹwà rẹ̀ bá dògún níwájú wọn ló máa jù sọ fẹ́ràn àgbélépàá obìnrin ti gẹ̀gún lórí ara wọn ọba Èdùmàrè ló ṣe àgbèrè lóhun àbẹ̀wọ̀ lórí àwọn ènìyàn tó dá gbogbo ohun tí olúwa alágbára mímọ́ bá pè ní nǹkan àbẹ̀wọ̀ ẹni tó bá sá fún nìkan ni òní kan fìtínà akọ́làwọlé ọmọ onífẹ́ olùkùmọ̀ mo dúró níbí kọ́ba atẹ́niwáyé kó jẹ́ kí gbogbo ilẹ̀ yóò gbọ́làbárí ọ̀rọ̀ tákọ́làwọlé olùkùmọ̀ forí kọ akọ́làwọlé olùkùmọ̀ mo dúró níbí lágbára olúwa gbogbo wa ò ní ṣòfò dànù.